Ẹ káàárọ̀ ẹ̀yin akẹ́kọ̀ọ́, ìyáàfin Mọ́túnráyọ̀ ti wà níkàlẹ̀. Ó yẹ jẹ́ ká ṣe èdè Yorùbá. Ìtàn kékeré kan la máa ṣe ní èdè Yorùbá lénìí. Àkọlé ìtàn wa ni ìdí tí imú ìjàpá fi rí kọ́ńbó. Ìdí tí imú ìjàpá fi rí kọ́ńbó tàbí tí imú ìjàpá fi rí kékeré. Ó yẹ jẹ́ ká tẹ́tí sí ìtàn yìí. Ìjàpá, asín àti ọ̀kẹ́rẹ́. Ìjàpá, asín àti ọ̀kẹ́rẹ́. Ìjàpá, tortoise. Asín, mouse. Ọ̀kẹ́rẹ́, squirrel. Ìjàpá àti ọ̀kẹ́rẹ́ ni ọ̀rẹ́. Asín ò kí ń ṣe ọ̀rẹ́ wọn. The tortoise and the squirrel were friends. The mouse is not their friend. Ṣùgbọ́n gbogbo wọn jọ ń ta àwo ní ọjà ni. They all sell splits in the market. Ní ọjọ́ kan, one day, they all went to the market to sell their plates as usual. Asín ṣíwájú àwọn ìjàpá dé ọjà. A sì ti ta gbogbo àwo tiẹ̀ tán kí ìjàpá àti ọ̀kẹ́rẹ́ kó tó dé. Nígbà tí ìjàpá àti ọ̀kẹ́rẹ́ wọn dé, àwọn náà gbìyànjú láti ṣọrọ̀ ajé. Wọ́n to àwo wọn sórí tábìlì. Ní ọmọ asín bá ṣeré lọ sí ìsọ̀ ọ̀kẹ́rẹ́. Láìmọ̀ọ́mọ̀, ó fara gbá tábìlì ọ̀kẹ́rẹ́ ló bá da gbogbo àwo ọ̀kẹ́rẹ́ nù, àwo bá fọ́. Kí leléyìí? Inú bá bí ọ̀kẹ́rẹ́. Àkọ́kọ́, torí ọ̀kẹ́rẹ́ ò kí ń ṣe ọ̀rẹ́ asín. Ẹ̀kejì, wípé ọmọ asín ti ẹ̀fọ́ gbogbo àwo ẹ̀ ló bá fi ìbínú ló bá bẹ̀rẹ̀ sí ní na ọmọ asín. Ó nà gidi gan. Lọmọ asín bá sáré padà lọ sí ìsọ̀ màmá ẹ̀. Ló bá sọkún lọ. Lásín bá ní kí ló dé? Ta ló nà ẹ́? Ọ̀kẹ́rẹ́ na ọmọ mi. Wípé asín gbọ́ wípé ọ̀kẹ́rẹ́ gan tún na ọmọ ẹ̀ tí wọn ò dẹ̀ kì í ṣọ̀rẹ́. Asín ò tiẹ̀ ronú jinlẹ̀ kó wò pé àbí ohun tọ́mọ òun ṣe ò dáa ni. Lásín náà bá gbéra, ó di ìsọ̀ ọ̀kẹ́rẹ́. Làwọn méjèèjì bá bẹ̀rẹ̀ sí ní jà. Ìjà yìí pọ̀ débi pé gbogbo ará ọjà là wọ́n, ṣùgbọ́n wọn ò rí wọn là. Wọ́n bá sáré lọ pe ìjàpá. Ìjàpá, asín ti ń na ọ̀rẹ́ ẹ o. Wọ́n jọ ń jà ní ọjà. Ni ìjàpá náà bá ń sáré lọ gidigidi. Nígbà tí ìjàpá ti ẹ̀ gbọ́ wípé asín gan ló tún bá ọ̀kẹ́rẹ́ jà, ìjàpá náà ti ní èrò wípé mi ò ní gbà nítorí pé kì í ṣe ọ̀rẹ́ wọn. Bí ìjàpá ṣe débẹ̀, kàkà kí ìjàpá là wọ́n, ṣe ni ìjàpá bá di asín mú fún ọ̀kẹ́rẹ́ kí ọ̀kẹ́rẹ́ lè bá na asín dáadáa nítorí kì í ṣe ọ̀rẹ́ wọn. Nínú náà bá bí asín pé ẹ̀yin méjèèjì lórí èmi nìkan. Lásín bá fi ọ̀kẹ́rẹ́ sílẹ̀ ló bá ta mọ́ ìjàpá. Ṣọ́ tó máa ta mọ́ ìjàpá ló bá mú eyín ẹ̀ṣọ́ ọ̀rọ̀ méjèèjì yẹn ló bá fi bu ìjàpá nímú. Ló bá di eyín mọ́ imú ẹ̀ ní òfin rẹ̀. Ìjàpá bá bẹ̀rẹ̀ sí ní pariwo ẹ gbà mí o, ẹ gbà mí o, ẹ gbà mí o, ẹ gbà mí o, rescue me, help me, ẹ gbà mí o. Gbogbo ará ọjà péjọ, gbogbo àwọn ẹranko tó kù péjọ. Ìjàpá kí ló dé? Ìjàpá kí ló tún ṣe wọ àtàsín? Ìjàpá bá bẹ̀rẹ̀ sí ní kọrin láti fi pa irọ́. Ìjàpá bá ní asín àti ọ̀kẹ́rẹ́ jó mi jó, asín àti ọ̀kẹ́rẹ́ jó mi jó, ìjà ni wọ́n jọ ń jà. Jó mi jó, ìjà rèé mo wá là. Jó mi jó, asín bù mí nímú jẹ. Jó mi jó, ẹ gbà mí lọ́wọ́ rẹ̀. Jó mi jó, àwo mi ń bẹ lọ́jà. Jó mi jó. Ìtumọ̀ ẹ̀ ni wípé asín àti ọ̀kẹ́rẹ́, the mouse and the squirrel, ìjà ni wọ́n jọ ń jà. They were both fighting. Ìjà rèé mo wá là. I came to separate them. Asín bù mí nímú jẹ. The mouse bit my nose. Ẹ gbà mí lọ́wọ́ ẹ̀. Rescue me from her. Àwo mi ń bẹ lọ́jà. My plates are in the market. Nígbà tí ìjàpá kọrin ìtàn, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní bi asín. Ṣùgbọ́n nígbà tí asín máa fi imú ìjàpá sílẹ̀, imú ìjàpá ti gé kúrò. By the time the mouse would leave ìjàpá, she had already cut off ìjàpá's nose. And since then, the tortoise had always had a small nose. You will never see a tortoise with a big nose. Go and check your storybooks. Check everywhere. Check the television when you see the tortoise. Tortoise always have a small nose. The story says that it was asín that cut off ìjàpá's nose. Tó ti yé yín? Ó dáa. Kí la kọ́ nínú ìtàn yẹn? What did we learn from that story? A kọ́ wípé ká máa ṣe ọ̀rẹ́ ara wa. We should always be friends. If 3 of them were not enemies, like she's not my friend, the fight will not go that way. Ìjàpá would have come to separate the fight
lovingly because she knows they are all friends. And Ase wouldn't have left her shop to fight Okere if they were friends. He would have just gone there, ask lovingly too, with love, like, what happened? Why did you beat my child? And they would have settled it with love. It's because they are not friends, everything had to go that way. So it's always good we should be friends. A gbọ́dọ̀ máa jẹ́ ọ̀rẹ́ ara wa, a ò gbọ́dọ̀ ṣe ọ̀tá ara wa. Àkọ́kọ́ nìyẹn. Ìkejì, ìjàpá náà fẹ́ràn irọ́ pípa. Ìjàpá náà parọ́. It's not good to tell lies. Nítorí ìjàpá parọ́ láti fi jàre, kò fẹ́ kó dáhùn lẹ́bi ìwà tó ń hù. Ìjàpá náà láti parọ́ pé òun wá lájà ni. The tortoise did not come to separate the fight. He only came to take sides of the fight. Nǹkan kẹta tá a tún kọ́ nìyẹn pé kò yẹ ká máa gbèjà, kò yẹ ká máa làjà èrú. We should not take sides when things happened. Always learn to say the truth. Ká máa kọ́ bó ṣe ń sọ òtítọ́. Nǹkan tá a kọ́ nínú ìtàn yẹn nìyẹn. Àwọn ọ̀rọ̀ wo la wá kọ́ nínú ìtàn yẹn? Àwọn ọ̀rọ̀ wo? The words we learned from the story. What are the words we learned from the story? Ìjàpá, tortoise. Ase, mouse. Ọ̀kẹ́rẹ́, squirrel. Ìjà, fight. Ọ̀rẹ́, friend. Ọ̀rẹ́, friend. Àwo, plate. Àwo, plate. Ọjà, market. Ọjà, market. Ọmọ asín, baby mouse. Ọmọ asín, baby mouse. Àwọn ọ̀rọ̀ tá a kọ́ nínú ìtàn yẹn nìyẹn. Mo lérò pé a gbádùn ìtàn yẹn dáadáa. Ẹ jẹ́ ká kọ orin yẹn ká máa fi sọ wípé ó dàbọ̀ fún Ìyáàfin Motúnráyọ̀. Asín àti ọ̀kẹ́rẹ́ jó mi jó. Asín àti ọ̀kẹ́rẹ́ jó mi jó. Ìjà ni wọ́n jọ ń jà. Jó mi jó. Ìjà rèé mo wá là. Jó mi jó. Asín bù mí nímú jẹ. Jó mi jó. Ẹ gbà mí lọ́wọ́ rẹ̀. Jó mi jó. Àwo mi ń bẹ lọ́jà. Jó mi jó. Ó dàbọ̀.